ta lọ́lọ́run mú olórí ẹbí pátápátá olórí ẹbí fámìlì wọn ta lọ́lọ́run mú olórí ẹbí olùlùkulù ṣé wo ẹ tẹ́ support ta lọ́lọ́run yẹn ọlọ́run á fún yín nírú ẹ̀ irú ta lọ́lọ́run á fún yín nírú ẹ̀ nu fámìlì kó lè máa gbógo ìdílé yín ga bó ṣe ń gbógo ìdílé wọn ga ẹ̀ aṣọ ní bíbí ire òun ni ògbẹ̀kọ́ ló wá mú odidi olórí ẹbí olùlùkulù then Chief Sunday Igboho nífẹ̀ẹ́ ta lọ́lọ́run o bẹ́ẹ̀ ràn lọ́wọ́ tẹ bá fẹ́ ràn lọ́wọ́ ni ẹ kọ́kọ́ kówó DNA test sílẹ̀ fáwọn ẹbí ẹ̀ kán tiẹ̀ kọ́kọ́ lọ confam bóyá ọmọ ọkọ ni àbọ̀mọ àlè nítorí pé àwọn ẹbí ta lọ́lọ́run wọn tiẹ̀ nígbàgbọ́ wípé àwọn làwọn bí èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ olórí ẹbí wọn náà ló sọ so olórí ẹbí ti jáde olórí ẹbí àwọn ta lọ́lọ́run ẹ dẹ̀rẹ́ pé nígbà àkọ́kọ́ tí wọ́n mú yẹn àwọn ni wọ́n ṣùrùgbó àbíbò ní ṣe sọ Yorùbá o wọ́n ṣùgbàtí wọ́n sọ̀pọ̀ọ̀tẹ̀ láti rí pé wọ́n gbàálẹ̀ òun náà ni wọ́n padà gbàálẹ̀ tó lọ ilé olórí ẹbí tó padà ń lu olórí ẹbí lùkulù àbẹ́ẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ olórí ẹbí ta lọ́lọ́run fún yín kẹ́yìn tẹ́ ń support ẹ̀ náà kẹ́ tún drop another opinion désàlẹ̀ èmi mọ̀ yìí pé mo ráwọn èèyàn kan tó ń sọ yìí pé forget or something forgive and forget something like that mo mọ̀ pé àwọn kan máa ń ṣe bí saint wọ́n máa ń ṣe bí nǹkan àwọn ọmọ àmọ́ ìtì ẹ̀kọ́ ẹgbọ́ olórí ẹbí ta lọ́lọ́run tí ta lọ́lọ́run lù ẹ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá yẹn náà. ọmọ àlè ní tó bá ń ṣẹ́jú pẹ́pẹ́ bí ìkóògùn ó dé kì í ṣe ọmọ àlè ní àbùmọ́mìn ọmọ àdégbọ́lá kì í ṣe ọmọ àlè ní ọlọ́pàá fẹ́ mú ta lọ́lọ́run nítorí kọ́sẹ̀ sófin àwọn kan wá jáde wọ́n wá ń sọ jàkújàkú lẹ́nu èyí tó kọ́ra ní mú kó fáyọ̀ Àfọlábí yẹn àdúgbò fún yá Àfọlábí ló kọ rẹ̀ ó ní olórí ẹbí lọ́ta ta ni olóòdó ní ẹni èmi ni mo jáde sórí social media tí mo sọ fún àwọn tí wọ́n fẹ́ mú kàwé tí wọ́n bá fẹ́ mú tí wọ́n bá bá màá ràn wọ́n lọ́wọ́ èyí tó bá ti jáde ó kò láì ń wò wọn àti ìwà abémi tó bá jẹ́ kí wọ́n wá abémi ní kíní jẹ́ kíní àná èmi gan máa lídìí wọn lọ́mú àwòrí yìí ò pè lórí ń ta yìí ni èmi gan máa lídìí wọn lọ bẹ̀ tí wọ́n wọ́n mú ẹ wá fẹ́ pé mi bá ń dídì kankan wá wò èmi tí wọ́n bàbá mi nìyá rẹ̀ kó ń bí fún bébí ò sí ẹgbà fún bàbá mi ló bí fún rárá èmi ò gbà òun bàbá mi ìyá rẹ̀ kó ń bí fún tí mo bá dídì àwọn tí mò ń yẹn lọ ọyẹ mú kí wọ́n á pẹ́ wípé wọ́n á wọ bá ńlá pẹ́ ló máa pè wọ́n pè mí ní báńdíìtì orí ń ta yín ni ọlọ́mọ òun ò sún wọn ẹ̀yìn ní ọba yín ọ̀rọ̀ yìí lẹ́nu lọ́jà lánàá kí ni jẹ́ báwọn. Olóyè Sunday Igboho ẹ̀ẹ̀ràn ta Ọlọ́run lọ́wọ́ o wàhálà ẹ̀ẹ̀ràn lọ́wọ́ rárá kún tẹ̀sí ẹ tó kó bá sí ni ẹ̀ẹ̀ràn lọ́wọ́ rárá bí ṣé wù ọmọ tẹ́ bá fẹ́ ràn ta Ọlọ́run lọ́wọ́ yín tẹ́ lè ṣe ni yí pé ẹ lọ ṣe DNA test fún ẹ kọ́ ṣe DNA test fún náà tọ́wọ́ wá jọ bàbá mi ni nígbà tí sọ́ọ̀tì bá jáde fine a mọ̀ wí pé àǹjànú kan ló kó sí inú yẹn á wà aṣọ wípé àbọ̀ ṣùgbọ́n tí sọ́ọ̀tì DNA bá jáde tó yẹ pé kò kí sọ́wọ́ bàbá tèmi àjẹkìyà ayọ̀ lọ́wọ́ bàbá rẹ̀ fún alọ́mọ ń bójú ń ba ẹbí wa lójú jẹ́ wọ́n ń ba fámìlì wa lójú jẹ́ ọmọ ń ṣe dáadáa lórí social media Olóyè Sunday Igboho ẹ̀yin náà wá wà lára wọn nu ẹ̀yin lẹ ránṣẹ́ yìí kọ́ lọ́mọ bú gbogbo àwọn tó ń bú ẹ̀yin lẹ ránṣẹ́ kọ́ wá lù mí mọ́lé àbí nígbà tí ta Ọlọ́run lórí láyà tó wá lu èmi gẹ́gẹ́ olórí ẹbí tó wá lù mí nulé tó lù mí tí ẹ̀jẹ̀ wọ́n mú inú mi sùrù sẹ́yìn lẹ́rán ni wọ́n wá àwọn ọlọ́pàá wá fẹ́ mú orí olórí ẹbí mu tán àwọn ọlọ́pàá wá fẹ́ wọ́n fẹ́ arrest ẹ̀ ẹ̀yin wá ń resist arrest ẹ̀yin wọ́n arrest ẹ̀ ẹ wá ń pe àwọn ọlọ́pàá Nàìjíríà ń bandits Olóyè Sunday Igboho ẹ̀ ṣe dáadáa o ẹ bá fẹ́ ṣe dáadáa fún ta Ọlọ́run ẹ yẹ kí wọ́n lọ test DNA test ẹ̀ àá fi mọ̀ bóyá tòótọ́ ojúlówó ọmọ Yorùbá ni ó lè jẹ́ pé yín mìíràn ìyá rẹ̀ bí fún I don't understand ọmọ Yorùbá kò kí ṣe báyẹn ọmọ Ìbàdàn kan ò kí wà bó ṣe wúwà yẹn
ọmọ àlèmà ló máa ń wà sí ta lọ́hùn yẹn ẹ̀wà yẹ kó wọ́n mu ṣe dáadáa o inú ẹbí wo kìkùn sí yín rárá ń tẹ́ ẹ ṣe yẹn inú mọ̀lẹ́bí kò wò tó ṣe yín nǹkan burúkú lẹ́sẹ̀ ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ fẹ́ mu ẹ wá bá mi màá lì tíìmù yẹn lọ mú tó wá wà bá ńlá pé tó máa pè ní báńdíìtì orí ń ta gbogbo yín ni. ọlọ́pàá fẹ́ mú ta lọ́lọ́ nítorí kọ́sẹ̀ sófin àwọn kan wá jáde wọ́n wá ń sọ jàkújàkú lẹ́nu èyí tó kọ́ ra ní mo tó fáyọ̀ Àfọlábí yẹn àgbókò fún yá Àfọlábí ló kọ rẹ̀ ó ní olórí ẹbí lọ́ta ta ni olóòdò ní ẹni èmi ni mo jáde sórí social media tí mo sọ fún àwọn tí wọ́n fẹ́ mú kàwé lọ tí wọ́n bá fẹ́ mú tí wọ́n bá bá mi màá ràn wọ́n lọ́wọ́ èyí tó bá ti jáde ó kò láì wò wọn àti ìwà abémi tó bá jẹ́ kí wọ́n wá abémi ní kíní jẹ́ kíní àná èmi gan màá lídìí wọn lọ́mú àwòrán yìí ò pè lórí ń ta yìí ni èmi gan màá lídìí wọn lọ bẹ̀ tí wọ́n mú ẹ wá fẹ́ pé mi bá ń dísì kankan wá wò èmi tí wọ́n bàbá mi nìyá rẹ̀ kó ń bí fún bébí ò sí ẹgbà fún bàbá mi ló bí fún rárá èmi ò gbà òun bàbá mi ìyá rẹ̀ kó ń bí fún tí mo bá dídì àwọn tíìmù yẹn lọ ọyẹ mú kí wọ́n á pẹ́ kí wọ́n á bá ńlá pẹ́ ló máa pè mí ní báńdíìtì orí ń ta yín ni ọlọ́mọlọ́mọ òun ò súnmọ́ ẹ̀yìn ní ọba yín ọ̀rọ̀ yìí lẹ́nu lọ́jà lánàá kí ni jẹ́ báwọn lóye Sunday Igboho ẹ̀ẹ̀ràn ta Ọlọ́run lọ́wọ́ o wàhálà ẹ̀ẹ̀ràn lọ́wọ́ rárá fún tẹ̀sí ẹ tún kó bá sí ni ẹ̀ẹ̀ràn lọ́wọ́ rárá bí ṣé wù ọmọ tẹ́ ẹ bá fẹ́ ràn ta Ọlọ́run lọ́wọ́ ìǹtẹ̀ lè ṣe ni yí pé ẹ lọ ṣe DNA test fún ẹ kọ́ ṣe DNA test fún náà tọ́wọ́ wá jọ bàbá mi ni nígbà tí sọ́ọ̀tì bá jáde fine a mọ̀ wí pé àjànú kan ló kó sínú yẹn á wà sórí pé àbọ̀ ṣùgbọ́n tí rìsọ́ọ̀tì DNA bá jáde tó yẹ pé kò kí sọ́wọ́ bàbá tèmi àjẹkìyà ayọ̀ lọ́wọ́ bàbá rẹ̀ fún alọ́mọ ń bójú ń ba ẹbí wa lójú jẹ́ wọ́n ń ba fámìlì wa lójú jẹ́ ọmọ ń ṣe dáadáa lórí social media olóyè Sunday Igboho ẹ̀yin náà wà lára wọn nu ẹ̀yin lè ránṣẹ́ yìí kọ́ lọ́mọ bú gbogbo àwọn tó ń bú ẹ̀yin lè ránṣẹ́ kọ́ wá dùn èmọ́lé àbí nígbà tí ta Ọlọ́run lórí láyà tó wá lu èmi gẹ́gẹ́ olórí ẹbí tó wá lù mí nulẹ̀ tó lù mí tí ẹ̀jẹ̀ wọ́n mú inú mi sùrù. ǹjẹ́ nǹkan tí Sunday Igboho ṣe ǹjẹ́ òun náà lòdì sófin wọn kàn fẹ́ bà àwọn olóko jẹ́ ni aláwọ̀kọ́ ni wípé tá bá sọ pé end èrò ẹkùn bó ṣe máa jẹ́ nìyẹn o and no going back ṣó ti yé a fẹ́ wọ́n Nàìjíríà a fẹ́ olórí a fẹ́ ni tí wọ́n ní kó dáàbò bò wá tó dá sí pé ó ń gbè lẹ́yìn ẹ̀sìn kan a fẹ́ olórí tí ó máa fi ojú di ìjọba a fẹ́ olórí tí ó máa molest tí ó máa harass law tí ó máa oppress àwọn èèyàn tí ó máa oppress àwọn ẹlẹ́sìn kan tí ó sọ pé torí pé wọ́n fún òun ní agbára nǹkan tí Tani Ọlọ́hun ṣe ó lòdì sófin fẹ́ni tó bá mọ òfin nǹkan tí Sunday Igboho ṣe ó lòdì sófin kódà ó ní jìyànú òfin ìsìn la fẹ́ mọ bí lọ́ọ̀ wá ṣe ń wọ́ọ̀kì Nàìjíríà a máa ń gbọ́ pé lọ́ọ̀ ò bẹ̀rù ẹnìkankan a dẹ̀ rí bẹ́ẹ̀ ní rẹ̀jíìmù bàbá Buhari nígbà tí olóyè Sunday Igboho tí wọ́n ṣẹ̀ sófin Buhari ní kàn lọ gbé wọn Buhari ò wò wípé wọ́n lágbára wọ́n mọ èèyàn di wípé Sunday Igboho fẹsẹ̀ fẹ́ kó Nàìjíríà òfin ò gbọ́dọ̀ máa gbè sẹ́yìn ẹnìkankan báwa náà ṣe wà yìí nínú olólùfẹ́ Chief Sunday Igboho la wà torí a láìkì wọn a sì lè sọ pé àárá wọn ṣẹ́ mi tí wọ́n ṣe tó dáa ṣùgbọ́n tí èèyàn tó bá ṣàbúrú èèyàn gbọ́dọ̀ sọ pé ẹni yìí ṣàbúrú ní tí ń jẹ́ òfin nìyẹn ní tó ń jẹ́ ìfẹ́ òdodo nìyẹn kò ń jẹ́ pé ká máa gbè lẹ́yìn àbòsí ìgbà tí ó hàn sí wa wípé Sunday Igboho religious bigot ni wọ́n gbè sẹ́yìn ẹ̀sìn kan wọ́n sá pamọ́ òun nígbà tí a gbọ́rọ̀ lẹ́nu Tani Ọlọ́hun tó ń sọ wípé gbogbo ìgbà tó bá ti fẹ́ gbé òun
kóun pe Sunday Igboho òun ti wá pín nọ́mbà kiri fún gbogbo àwọn ará ilé òun ó jẹ́ ká mọ̀ pé Sunday Igboho ló wà lẹ́yìn Tani Olohun. So fún díẹ̀ yìí ẹni tó bá wà níbi kẹ́sìn wa ṣubú kò sí báyìí lè nífẹ̀ẹ́ ayọ̀ ìfẹ́ kó lẹ́mìí wa ni àwa respect Sunday Igboho àjáde fún wọn rí táwọn èèyàn bá ń bú wọn nígbà gbogbo àwọn tó ń yìn lé ní nígbà tí wọ́n lé yín kúrò Nàìjíríà ṣèbọn dọ̀tá yín tí wọ́n sọ pé ẹ fẹ́ bàlú jẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ẹlẹ́bọ tí wọ́n ń gbé fídíò yín lé ní nítorí pé ẹ tako Islam nítorí pé ẹ fi ọ̀tá hàn sí Islam gbogbo àwọn ẹlẹ́bọ di ọ̀rẹ́ yín ṣèbáwá wà náà àwọn olólùfẹ́ yín táwa dúró tì í pé Sunday Igboho gbọ́dọ̀ ṣubú Sunday Igboho gbọ́dọ̀ wálẹ̀ táwọn èèyàn bá ń bú yín àwọn máa yìn mo lè sọ fídíò 4-5 tí mo ti ṣe fún Sunday Igboho tí Sunday Igboho gan ti máa rí gba ẹni yìí láìkì mi bọ̀ ẹ fọ́kọ̀ akórìíra yín gbà tẹ kórìíra Islam láti àná lọ. alákọ̀ọ́kọ́ ìjọba Nàìjíríà fẹ́ wo bẹ́ẹ̀ máa ń dùn kéèsì yìí ṣé lóòótọ́ lọ́ọ̀ yìí ń ṣiṣẹ́ lásìkò bàbá Tinubu a mọ̀ pé lọ́ọ̀ ń ṣiṣẹ́ bọ̀ a tún fẹ́ wò wípé ṣé ó tún yìí ń ṣiṣẹ́ ṣé ó yìí wà effective torí Sunday Igboho ti rúfin wọ́n sì gbọ́dọ̀ fojú balẹ̀ ẹjọ́. Commissioner of Police Ọ̀yọ́ State afẹ́ gbogbo ayé ń wò yín báwo lẹ fẹ́ handle ọ̀rọ̀ yìí ṣé ń bẹ̀rù Sunday Igboho Commissioner of Police Kwara State AIG gbogbo ẹ̀yin alágbára gbogbo ẹ̀yin olóṣèlú gbogbo ilẹ̀ yìí nǹkan tí Sunday Igboho ṣe bàbá Buhari wọn gba nonsense kọ́ lọ́wọ́ akẹ́ wọn a mọ̀ pé bàbá Tinubu náà ní gba nonsense. Tẹ́ bá lọ wọnú section 145 of the Criminal Code Act kí ló sọ ó ní any person who intentionally obstruct or resist any individual legally charged with executing a court order or warrant is guilty of an offence. Ó wá sọ pé kí ni ìjìyà offence yẹn ó sọ pé a person convicted under this section is liable to imprisonment for 1 year. Ìkànnì yẹn ṣe rí pé Sunday Igboho obstruct law wọ́n obstruct warrant of arrest láti court wọ́n dí court order lọ́wọ́ wípé wọn ò ní mú kó ń bẹ̀ wọn ò ní mú ká ní Sunday Igboho wà sincere ẹni tó yẹ kó ṣe ni wípé kí wọ́n verify àwọn ọlọ́pàá tí wọ́n wà ń bẹ̀ tó bá yẹ pé peacemaker ni wọ́n ní ó yẹ kí wọ́n gbé wọn lọ sí jurisdiction tó wà ládùúgbò yẹn kí wọ́n ní ó dá ẹja àdìsọ lọ́dọ̀ DPO ládùúgbò yìí ṣé iṣẹ́ tí wọ́n gbé fún Sunday Igboho ìwé ẹkùn ni wípé kó máa wá nùlù kó máa wá dá sọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́sìn mẹ́sìn ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ọ̀rọ̀ wàhálà tó bá ń ṣẹlẹ̀ ní àdúgbò iṣẹ́ ọlọ́pàá ni kò kí ń ṣiṣẹ́ ìwé ẹkùn ẹ ti trespass. Now lálẹ́ wà sincere ẹni Sunday Igboho ó yẹ kẹ́ ẹ lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ni kẹ́ ẹ kó àwọn ọlọ́pàá yẹn àti Tani Olohun àtàwọn ará àdúgbò yẹn kẹ́ ẹ wá lọ sí police station tó gbà wọn lómi nìyẹn tí Sunday Igboho bá ṣe bẹ́ẹ̀ ibẹ̀ máa gbiná irọ́ lẹ̀ ń pa ká ní Sunday Igboho wà sincere ni wọ́n kó wọn lọ bí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ni wípé tọ̀ ẹja lọ jẹ́ gbogbo àwọn ará àdúgbò lọ ká lọ gbọ́ nǹkan tí Tani Olohun ṣe ká dẹ̀ lọ wò bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá yìí ṣé wọ́n wà genuine. Tá bá tún lọ wọnú section 197 of the Criminal Code Act òun náà sọ wípé ó ní anyone who does any of the following is guilty of crime. Only obstruct or resist a public officer while they are doing their official duties under any law. Only obstruct or resist any person helping that public officer carry out a legal duty. Penalty classified as misdemeanor carries a maximum penalty of 2 years imprisonment. Ó ní gbogbo ẹni tó bá ṣe ní tí Sunday Igboho ṣe tí wọ́n resist public officer nígbà tí wọ́n bá ń ṣe duty wọn lọ́wọ́ public officer làwọn ọlọ́pàá yìí wọ́n carry out duty ṣó ti yé wọ́n carry out legal duty wọn Sunday Igboho obstruct wọn wọ́n resist wọn from arresting Tani Olohun now London òfin 2 years imprisonment. Báwo lẹ́yìn ìjọba ẹ̀yin ọlọ́pàá ìǹtẹ́ bá ṣe ń belé yìí láfi mọ̀ pé òfin ń bẹ Nàìjíríà torí pé tẹ́ ẹ̀ bá take any step lórí eléyìí àwọn ẹlòmíín náà ó máa ṣe nǹkan tí Sunday Igboho ń ṣe yìí wọ́n fẹ́ lọ arrest yẹn lé wọ́n máa mú lẹ́sà àwọn ọlọ́pàá wọ́n máa sọ fún àwọn ọlọ́pàá ẹ lè gbẹ́ nìyẹn lọ o ẹ lè gbẹ́ nìyẹn lọ o kìíní kan ẹ máa dá wàhálà lẹ̀ ní o ẹ lè gbẹ́ nìyí lọ o
wàhálà máa ṣẹlẹ̀ o tẹ́ ẹ̀ bá ti fi eléyìí tẹ́ ẹ̀ bá ti fi Sunday Igboho jófin wallahi lazim àwọn èèyàn ó máa take advantage of this situation wọ́n máa ní Sunday Igboho òun náà ṣe bẹ́ẹ̀ ó mú jẹ àwa náà máa ṣe. ọlọ́pàá kò lè wá mú mi anyhow wọ́n lè máa harass mi kò sọ ọlọ́pàá tó lè wá mú mi kò sọ ọlọ́pàá tó lè arrest mi nínú ilé mi àwọn ará àdúgbò náà máa jáde wọ́n ní àwọn lè arrest eléyìí wọ́n lè arrest ẹ̀ wọ́n lè mú kó ládùúgbò yìí ọlọ́pàá mẹ́rin márùn ará àdúgbò bíi 50 so ẹ jẹ́ kí ẹ̀kọ́ jáde ẹ jẹ́ ká mọ̀ wípé law Nàìjíríà wà effective ìwé ẹkùn ni wọ́n gbé wá logo ìwé ẹkùn ni wọ́n gbé wá orúkọ ìwé ẹkùn sì lọ́ fi wá síbẹ̀ yẹn so la fi sọ pé end ìwé ẹkùn end ìwé ẹkùn a fẹ́ ìwé ẹkùn mọ́ gbá mùsùlùmí tẹ̀sìn wa tó jọ wá lójú o tó jẹ wá lógún a sọ pé end ìwé ẹkùn President Bola Ahmed Tinubu please end ìwé ẹkùn we don't want ìwé ẹkùn.